Mo kí gbogbo ilé. Mo kí ẹ káàárọ̀ ẹ káàsán. Ẹ jẹ́ máa darapọ̀ mọ́ wa lórí ètò. Ẹ jọ̀ọ́. National anthem wa first. 1, 2, go. Iṣẹ́ wa fúnlẹ̀ wá forílẹ̀-èdè wa. Kágbéga, kágbéga, kágbéga fáyẹ̀rí. Ìgbàgbọ́ wa ni pé má ṣe bẹ̀rù lábọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan òmìnira ní jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtohun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Àwa ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Orílẹ̀-èdè Yorùbá ó dé padà. Mo kí ẹ̀yin ọ̀gá mi tí ẹ̀ ń wọlé látòrí ọ̀gá mi AK Abdulhakeem kọ́lọ́mùbá kó jẹ́ kí n rí i pẹ́. Mo kí ìyá wa Alhaja Monsurat. Mo kí yín. Mo kẹ́yìn bàbá mi tí ẹ̀ ń wọlé wá. Mo kí yín. Oòduà gbé wa kò ní gbọ̀dàlẹ̀. Mo fi títóbi Ọlọ́run ọba mo fi kí yín. Mo fi Ìgbòho Òòṣà ọmọ aládìkún mo fi kí yín. Mo fi gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá pátápátá mo fi kí yín. Mr. Kọ́lá mo kí yín. Adé Adams mo kí yín. Mo kí yín kí yín. Mo fi títóbi Ọlọ́run ọba mo fi kí yín. Mo kí ìyá mi àgbàlagbà Alhaja Àyìnkẹ́ mo kí wọn. Àlàáfíà tó péye kọ́lọ́run bá mi jogún ẹ̀ fún wọn. Mrs. Monsurat mo kí yín. Rájí mo kí yín dáadáa. Mo kí Mr. Kọ́lá, mo kí Ìdòwú Akeem, mo kí yín. Mo kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọ̀gá mi tí ẹ̀ ń wọlé. Mo kí yín tẹ̀ ń darapọ̀. Ẹ jẹ́ bá mi ṣe ètò yìí. Ẹ bá mi tì síwájú. Bẹ́ẹ̀ ni. Mo sáré wá pápápá láti jẹ́ pé ká sọ one or two things torí àwọn program kan wà tí àwọn arábí tó ṣe lánàá. Ó jẹ́ nǹkan tí ó tún yà mí lẹ́nu. Ó tún ti ń rúgbó bọ̀. Kàkà tó yẹ kó sàn lára ọmọ ìyá àjẹ́ wọn ṣíṣe ló tún fẹ́ máa pele sí i. Àti òbí bóyá wọ́n ti fìdí rẹmi àbí bóyá wọ́n ti jókòó ni. Wọ́n tó ti gbé ọ̀rọ̀ kábìtì wọ́n tó ti gbé wá fún wọn ní ìyá wa Onítìrí Aya Abíọ́lá. Ó tó ti bẹ̀rẹ̀ bó ṣe máa ń bẹ̀rẹ̀. Ó tó ti fẹ́ gbìyànjú bó ṣe ń gbìyànjú. Ó tó ti fẹ́ da àwọn èèyàn síta. Mo kàn wá fi eléyìí fa àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn létí láwọn èèyàn wa gbogbo ọmọ tó ń jẹ́ ọmọ káàárọ̀ òjíire látòkè délẹ̀ pé ẹ má tún bọ́ sóko páńpẹ́ ẹlẹ́ẹ̀kejì torí wọ́n tó ti fẹ́ dà wọ́n síta pé kan tó ń jáde again. Èyí tó ṣẹlẹ̀ ǹjẹ́ sí kò kọ́ yín lọ́gbọ́n ni? Ẹ jọ̀ọ́ ǹjẹ́ ṣe ṣe làákàyè lé lórí? Ṣé ó tún yẹ kẹ́ ẹ bọ́ síta lórí tí ó ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n mú nìbàdàn àbí tí wọ́n mú lẹ́kọ̀ọ́? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ǹjẹ́ ṣé ó yẹ ká ronú àbí ṣé ti ìyá Kogi ni ká sọ ni? Wọ́n tún sọ pé àwọn fẹ́ dà wọ́n síta again. Wọ́n lẹ́ àwọn fẹ́ occupy àwọn fẹ́ ṣe kìnìún náà ni. Ní ìyá Onítìrí tún sọ lánàá onírọ́ ṣe mọ̀ pé ibi tó ń bọ̀ yìí ó lágbára. Bẹ́ẹ̀ ni Ìgbòho sà. Kó tó máa mú ìyá Onítìrí Aya Abíọ́lá Onítìrọ́
bí wọ́n ṣe jáde lánàá mo kàn wo ọ̀rọ̀ yẹn mo wò ó títí pé ẹ tún fẹ́ jáde ẹ fẹ́ ti àwọn ọmọ ọlọ́mọ tó bá ṣe pé wọ́n kọ́ yín àbí bóyá ẹ fọgbọ́n ṣe ẹ mọ tẹ́ ń ṣe ìbádá kẹ́ ẹ ronú jinlẹ̀ wípé níbo làwọn ọmọ tí wọ́n wà níbo làwọn gan wà kan wá lídìí yín síwájú kó tó di pé ẹ tún lọ kóra yín sí Galloway torí pé àánú mi ń ṣe yín lọ́pọ̀lọpọ̀ àánú mi ń ṣe yín ó ń ṣe ara mi kán má tún àwọn tí wọ́n ń tì mọ́lé wọn àti ìrìn wọn gbà jáde wọ́n tún sọ pé àwọn fẹ́ lọ gba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn fẹ́ lọ jàjàgbara àwọn fẹ́ lọ gbà á nígbà tí bàbá wa Tinubu ti wà lórí oyè ǹjẹ́ ṣé ẹ fẹ́ ba ìjọba ẹ̀ jẹ́ àbẹ̀wò normally ọ̀tọ̀ ní Yorùbá nation ọ̀tọ̀ ní Nàìjíríà bẹ́ẹ̀ ni bọ́ọ̀dì ǹjẹ́ só yẹ kó rí bẹ́ẹ̀ bí kó tó di pé ẹni tí bí wọ́n ṣe ń gba Nàìjíríà nìyẹn ẹ bá mi dáhùn béèrè mi ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí dọ́dọ̀ gbogbo wọn Àdìgí Onítìrí àti gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà fúnra wọn ìyá wa Tinubu àbí bàbá wa Tinubu àti ìyá wa Olúrẹ̀mí Tinubu ẹ bá mi pín dọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni pé nínú àwọn ọmọ Yorùbá nation ló sọ Onítìrí kìí ṣe Ìgbòho Òòṣà kìí ṣe bàbá Akíntóyè ló rán wọn níṣẹ́ tí wọ́n fẹ́ jẹ́ o kìí ṣe Yorùbá nation tí wá ló rán wọn níṣẹ́ tí wọ́n fẹ́ jẹ́ iṣẹ́ ara wọn náà fẹ́ jẹ́ wọ́n tún ní àwọn fẹ́ jáde àwọn fẹ́ da nǹkan rú àwọn fẹ́ ba nǹkan jẹ́ àwọn máa gba kíní ẹ̀ tipátipá Ọlọ́run á fún yín ṣe o Ọlọ́run á tì yín lẹ́yìn àdúrà ẹ̀yọ̀kan tí máa gbà fún yín nìyẹn torí pé mi mọ ní tó yẹ kẹ́ ẹ ṣe gangan tẹ́ ẹ̀ ronú lé lórí iṣẹ́ tó yẹ kí gbogbo yín kẹ́ parí ìjà ara yín ẹ wo ohun tí bàbá mi ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Aládìkún ẹ wo tí bàbá mi ṣe sọ ó ní pé àti bàbá Professor Banji Akíntóyè wọ́n ní pé àwọn ò bẹ́ anybody jà ẹ jẹ́ kí gbogbo wa ká fi ọwọ́ sowọ́pọ̀ kí á dì kan ká fìmọ̀ ṣọ̀kan kí gbogbo wa ká cooperate ká jẹyọ kan ká parí ìjà tó wà láàrin wa pé àwọn ò bẹ́ anybody jà àwọn ò lọ́tà àwọn gbogbo ẹni tó bá àwọn sọ̀tọ̀ ń bára ẹ̀ sọ̀tá ni táwọn ò bẹ́ anybody jà ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ni àwọn bàbá wa méjèèjì sọ pé àti àwọn àgbààgbà tí wọ́n di Yorùbá mú lótìtọ́ wọ́n ní ẹ jẹ́ ká dì kan tẹ́ ẹ bá dì kan ni gbogbo eléyìí tẹ́ fẹ́ ṣe yìí ṣé torí owó tẹ́ gbà ni àbí torí nǹkan tẹ́ ṣe ìyàwó Onítìrí ǹjẹ́ só tún yẹ kó máa rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ará lé lọ́tún lósì òun ni ẹ̀yin ni mo fẹ́ rọ̀ ẹ̀yin ni mo bẹ̀ ẹ̀yin ni mo ké sí ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run mo fi Elédùmarè ọba tó dá mi tó dá yín tó dá àwọn ẹbí yín mo fi rọ̀ yín o pé ìbádá kẹ́ ẹ sí làákà yín mi ní kẹ́ má lọ ìbádá kẹ́ ẹ sí làákà yín ǹjẹ́ sí tàkọ́kọ́ tí kejì tí kẹta ǹjẹ́ sí kò kọ́ yín lọ́gbọ́n ni tó bá yẹ kó kọ́ yín lọ́gbọ́n ẹ mọ̀ tó wà nínú ẹ̀ torí pé wọ́n ní ẹni tí wọn ò fẹ́ nílùú tó ń dárin lọ́rọ̀ ìyàwó Onítìrí torí pé ó ti dé ti wá da gbogbo nǹkan rú ó tún ti wá dé ó tún ti gbé rọ́bà tàbáńtà àwọn UN àwọn kìíní kan ti gbogbo ẹ̀ ló bẹ̀rẹ̀ sí kà sílẹ̀ pèsè àwọn máa ṣe gbá kan ẹ wò ó ẹ má jẹ́ ká parọ́ fúnra wa ẹ má jẹ́ ká tanra wa. Mr. Irene tèmi Ahmed mo kí yín eré máa jẹ́ tèmi náà jẹ́ tiyín pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ máa tẹ̀síwájú ni ẹ jọ ǹjẹ́ ṣé ó tọ́ ǹjẹ́ ṣé ó jẹ́ nǹkan tá à ń sọ yìí so possible mo máa ń sọ gbogbo ìgbà tẹ́ máa lọ kópa ẹ̀ fẹ́ gba ìjọba mọ́ àwọn tó wà níbẹ̀ lọ́wọ́ ẹ dá mi lóhùn èmi máa ń tọrọ àdúrà kan fún bàbá mi Tinubu ní gbogbo ìgbà láyé tí mo wà yìí mo kí ọ̀gá mi mo kí wọn òmíyọ̀ tuwálè mo kí yín o ọ̀gá mi àtàtà mo kí yín mo máa ń gbàdúrà kan fún wọn mo máa ń sọ fún wọn ní gbogbo ìgbà pé kọ́lọ́run bá kó bá mi fún wọn lálàáfíà torí ìjọba Nàìjíríà kìí pé wọ́n ní ìfẹ́ wọn kìí pé ìfẹ́ kan náà ní sí wọn kìí pé ìfẹ́ kan náà ní sí Tinubu bàbá Tinubu tèsí pé bóyá ọgbọ́n àti pa wọn náà bọ́ Ọlọ́run bọ̀ ní fún wọn ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run ọ̀gá mi ò mílò tó á lé o ìṣọ̀kan Yorùbá mo kí yín Ọlọ́run bá jẹ́ kí n máa rí yín pẹ́ ẹ máa dán ẹ máa yan ni ọ̀tá ò ní rí yín mú o pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ ní ṣubú dànù gbogbo bẹ́ẹ̀ ṣe ń wí kò ẹ ní fi wúkọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run bí ẹ bá ṣe ń wí a máa lọ geere ni
mo mọ̀ àwọn ojúlówó ọmọ Yorùbá Ìgbòho ṣà àwọn nu ọmọ bàbá mi Ìgbòho ṣà. mo fi ọ̀rọ̀ yìí lórí Onítìrọ̀ ìyàwó Onítìrọ̀ pẹ̀lú tí wọ́n sọ lánàá ó jẹ́ ẹ̀kan ìyàlẹ́nu fún mi púpọ̀ torí pé kìí ṣe tó yẹ kí wọ́n máa sọ jáde lẹ́nu nìyẹn tí wọ́n ti sọ pé àwọn máa jáde padà àwọn máa ṣe gbá padà ṣe ń jẹ́ sẹ́ a máa tanra wa lórí tó wà nílẹ̀ yìí ní àbí báwo torí mi understand ẹjọ́ gbogbo wa pátápátá ẹ jẹ́ ká mọ̀ tí à ń ṣe ẹ má jẹ́ kí ẹnìkan kó tún kó wa sí páńpẹ́ ẹ má jẹ́ kí ẹnìkan kó tún tì wá sí ẹnu kú gbogbo ẹ̀yin tí ẹ bá ti gbọ́n tí ẹ ti mọ̀ tẹ́ ẹ mọ̀ pé ìyá yìí irọ́ ló ń pa ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a mọ òtítọ́ ọ̀rọ̀ ẹ má jẹ́ kí ẹnìkan tún tàn wá mọ́ ẹ má jẹ́ kí ẹnìkan tún kó wa sí kinní kan mọ́ torí pé mo rí pé irọ́ tó jurọ́ lọ ni mo kí Mr. Kenny Olúwọlé mo kí yín mo gàn yín Olúwa bá jẹ́ kí n rí yín pẹ́ so gbogbo tí mò ń sọ yìí ǹjẹ́ ṣé ìyá yìí tó ti gbé ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tó ti gbé ọ̀nà oríṣiríṣi wọn làwọn fẹ́ gba ìjọba ẹjọ́ ìjọba tí bo ṣé ìjọba United ni àbí ṣé ìjọba Fúlàní náà fẹ́ gbà ni àbí ibi tí wọ́n sáwà tán láwọn wà l'Ábùjá àbí bo tí àmọ́dún tí wọ́n sá sí mi understand o ibi tí wọ́n fẹ́ gbègbà kò yé mi ǹjẹ́ ṣé wọ́n fẹ́ lọ lé àwọn gọ́vnọ̀ àbáwọn mínísítà àbáwọn bóyá Ogun State màá béèrè lọ́wọ́ ọ̀gá mi Òmeyọ̀ bóyá wọ́n fẹ́ lé gọ́vnọ̀ Ogun State tó dà pé bẹ́ẹ̀ gan wọ́n target gọ́vnọ̀ Ogun State náà fẹ́ lé kúrò ń bọ̀ ìjọ fún mi sẹ́yìn. bóyá gọ́vnọ̀ Ogun State òun náà fẹ́ lé bóyá òun náà fẹ́ lé lọ bóyá òun náà fẹ́ lé ọ̀gá mi Òmeyọ̀ àbí understand àbí gómìnà Ìbàdàn Ọ̀yọ́ state ni àbí tọ̀sùn state àbí ti Kwara state bóyá ti Lagos state tó jẹ́ ti bàbá wa Sanwó-Olú bóyá òun náà fẹ́ lé mi understand àwọn local government ṣé àwọn náà fẹ́ lé kúrò lórí ipò ni tí àwọn chairman tí wọ́n tó wà ń bẹ̀ àbáwọn House of Assembly àwọn náà fẹ́ lé kúrò ní orí ipò mi understand àbí bàbá wa Tinubu náà fẹ́ lé kúrò torí kò yé mi o. bàbá mi àló yà mí lẹ́nu torí pé wọ́n tó ti fẹ́ tàn wọ́n ti fẹ́ kó àwọn ọmọ ọlọ́mọ síta báyìí ọ̀gá mi o Mr. Bámidélé Samson mo kí ẹ kú èní Ọlọ́run bá wà pẹ̀lú wa ẹ jọ mi understand ọ̀rọ̀ yẹn mi understand ètò yẹn gogogogo torí pé bó ṣe ń lọ ó kàn jẹ́yà lẹ́nu bí ìyá ẹ̀ ṣe tún sọ̀rọ̀ ẹ jẹ́ bá mi share ètò mi ẹ bá mi pín káàkiri kó kàn wọ́n lára ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ǹjẹ́ ṣó yẹ kó ṣe làákàyè ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tó bá ṣe làákàyè ni mo rí pé ọpọlọ ẹ kò fẹ́ pé pẹ̀lú bí a ṣe ń pè ẹ́ pẹ̀lú bá a ṣe ń bá ẹ sọ pẹ̀lú bá a ṣe ń fi làákàyè fi ń gbé kalẹ̀ fún ẹ torí pé n tó gbé dání mo rí pé o ò fẹ́ ṣe làákàyè torí pé bóyá n tó fẹ́ jẹ àbí torí kí group ẹ lè grow àbẹ̀wò mi understand gbogbo tó ń ṣe gbogbo só yẹ kó rí bẹ́ẹ̀ torí pé eléyìí tó ń ṣe yìí ó ń jẹ́yà lẹ́nu fún mi gbogbo yín wọ́n wá ń pè àbí gbẹ̀du àbí ìjìnlẹ̀ àbí kí ló ń pè tó ń tẹ gbogbo yín kí ló lè tẹ̀sí ń tanra yín kí ló lè tẹ̀ ń tanra yín mi ò understand Mr. Ọlákúnlé mo kí yín ẹ káàbọ̀ Babátúndé mo kí yín sáà mo kí Abdulrasheed mo kí yín ẹjọ́ ṣé irú àwọn ìyá yìí tó tún sọ pé àwọn fẹ́ jáde lé again ẹjọ́ ṣé àwọn ìyá yìí ṣé èkó tún fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó fẹ́ sọ wọn àbí gọ́ọ̀mẹ̀ntì rán ìyá yìí kéde pé wọ́n rán pé láti jẹ́ pé kán máa kó àwọn èèyàn kán máa kó wọn sí ẹrú kán máa fi wọn sí ẹrú bóyá kán máa fi máa sa àwọn ọmọ Yorùbá lẹ́kọ̀ọ̀kan mi understand o torí pé ó jẹ́ Babátúndé Ọmọníyì mo kí yín káàbọ̀ ó jẹ́ ìyàlẹ́nu fún mi kí irú ìyá yìí tó ti gbé irọ́ dé ó tún ti gbé mi dé torí mo bìlí pé ó ti rẹ̀ wọ́n ti sinmi sára àṣírí wọ́n ti tú wọ́n ti sá lọ bẹ́ẹ̀ tí wọ́n á jáde lánàá yìí ó jà mí lẹ́nu tí wọ́n sọ pé àwọn máa tún jáde àwọn gbogbo kí nǹkan táwọn ṣe yẹn àwọn máa tún ṣe
mi sọ pé kán má tún ṣe. Ọmọ Yorùbá tẹ wá ní làákàyè, tẹ ní ọpọlọ, tí ẹ mọ̀ tẹ ń ṣe, tí ẹ gbé òtítọ́ dání, ìbádá kẹ́ ẹ ronú ọmọ tẹ bí, kí ẹ ronú aya tẹ ní, kí ẹ ronú ẹbí tí ẹ ní. Àwọn tí wọ́n mú nìbàdàn wọ́n ìwà ń bẹ̀ o, àwọn ìyá yóò dìde sọ̀rọ̀ wọn o, ẹbí wọn wọ́n sáré kiri báyìí, wọn àti ìmọ̀ye ọdún tán máa lò níbẹ̀, wọn àmọ̀ye oṣù tán máa lò níbẹ̀. Dèpòdépò ìjẹ́sà ìyá wa Onítìrí ó lè gbé ọmọ ẹ̀ pé kó lọ síbẹ̀ yẹn, kó lọ lọ̀sẹ̀ kan níbẹ̀. Ẹ dá mi lóhùn, ìyá wa Onítìrí, mo kàn wo ọ̀rọ̀, gbogbo àwọn ọ̀rọ̀ jágbajàgba rédèrèdè tó ń sọ. Ǹjẹ́ ṣé ọpọlọ àwọn èèyàn tó ń gbọ́ ni kò ní làákàyè? Àwọn tó jẹ́ pé wọ́n tẹ̀lé sáwọn ni ò ronú débẹ̀ ni pé kì í ṣe irọ́ leléyìí ni. Ǹjẹ́ ìgbà tí ayé nìkan lọ, ta ni ẹni tó mú lẹ́yìn tí ó fi ṣe ẹlẹ́rìí ẹ̀ tí wọ́n jọ lọ, àbí wọ́n send online? Mi understand. Mr. Fọláwíyọ Salam Kiyin, ẹ káàbọ̀. Mi understand tí ìyá yìí ń fi àwọn èèyàn pè. Báwo lẹ ti máa fi ẹ̀mí àwọn èèyàn tẹ́ máa fi wéwu? Báwo lẹ ṣe máa fi ẹ̀mí àwọn èèyàn ta kite? Kí ló dé tí ẹ lè kó àwọn ọmọ yín, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń dá àwọn òpin bí àǹkó, tí ẹ lè kó àwọn ọmọ yín síta láti wá darí àwọn èèyàn? Ọ̀ kí ẹ̀yin gangan, kí gbogbo yín bọ́ta kẹ́ wá lead àwọn èèyàn, kẹ́ lẹ fẹ́ lọ gbàjọba lọ́wọ́ ìjọba, tó yẹ pé ìjọba tó wà lẹ̀ fẹ́ dàrú, tó yẹ pé ẹ sọ pé ẹ ti wà nínú òmìnira ilẹ̀ Yorùbá, ẹ ti gba Yorùbá, ẹ̀dá ilẹ̀ Yorùbá tẹ́ gbà, tẹ́mọ̀ pé ìwà nínú Nàìjíríà, ilẹ̀ Yorùbá tẹ́ gbà, ẹjọ́ evidence ẹ̀dà. Àwọn ọba àwo lójọ tẹ̀lé yín tẹ́jọ tọwọ́ bọ̀ wú ẹ̀? Àwọn olóyè wo lẹ́jọ tọwọ́ bọ̀ wú ẹ̀? Àwọn governors wo lẹ́jọ wà nídìí ẹ̀tẹ́jọ tẹ́ ti gba Yorùbá nation? Tẹ́ wá irọ́ ń parọ́ fúnrọ̀, irọ́ parọ́ fúnlé, láwọn adelé ti fẹ́ jáde padà, ẹni wọ́n tó máa jáde pé wọ́n máa jáde padà pé máa tún ṣe. Èmi mo ò sí ẹ̀bẹ̀ yín rárá kẹ́ má jáde. Ẹ wo ẹlòmíì 35 years in prison, ẹlòmíì ẹ̀wọ̀n gbére gan ló máa lọ́nu yín. Ẹ̀yin olórí burúkú dédé tó yẹ pé kàkà kó sàn lára ọmọ ìyá àjẹ yín níṣẹ́ ló tún pélé sí. Mi understand ìyá yìí. Tẹ́ bá wò ó lórí bẹ́ẹ̀ mi ṣe rí géèmù yìí bó ṣe lọ, ó dàbí pé ìyá yìí wọ́n kó wa sí oko wíwà pé wọ́n fẹ́ máa fa àwọn èèyàn, wọ́n fẹ́ máa fa àwọn fọ́ àwọn aráabí fọlọ́pàá mú ni. Good morning Mr. Sunday, mo kí yín. Ọládòsùn, mo kí yín sà. Me understand. Mr. Adéyẹmí, mo kí yín sà, ẹ káàbọ̀. Me understand. Bẹ́ẹ̀ ni o, if anybody follow her, orí ara ẹ̀ ló máa fi gbé. Ẹ wò ó, wàláì kídà bàbá mi kan dájá àbí lọ́ọ̀yà máa ní kó tún lọ bá wọn tákù wọn ni. Bó ṣe wà ní kì í ṣe pé ẹgbẹ́ bá mi ṣe ètò yìí dáadáa, torí pé ọ̀hún tí ìyá ẹ̀ tún gbédé. Ǹjẹ́ ṣé kò yẹ kójú wa ti là? Ǹjẹ́ etí wa ṣé kò yẹ kó ti sí láti ìgbà tí ìyá ẹ̀ ti dé? Gbogbo wàhálà táwa gan ṣe láti bá sign petition káàkiri tá à ń ṣe kiri, a ṣe pẹ̀lú wa pẹ̀lú everything. Mr. James, mo kí yín, ẹ káàbọ̀. So gbogbo àwọn nǹkan yìí àbíyí kò tọ́ ni, àṣé ẹ̀tàn, àṣé irọ́ tó ju irọ́ lọ, àṣé òun lẹ gbé wá. Mo kí bàbá mi Mr. Koiki, mo kí wọn, Ọláyọmí Koiki, mo kí wọn, wọ́n kú iṣẹ́ takuntakun, wọ́n kú sùúrù, wọ́n kú ìfọmọnìyàn ṣe. Àwọn náà rí challenge, àwọn kọ̀ọ̀kan ìgbà táwọn náà kọ́ fẹ́ wọnú wọn tán wọ ọ̀dọ̀ yìí Onítìrí, tó rẹ pé wọ́n bá wọn ṣe, wọ́n invite, wọ́n bílí pé yàn pàtàkì, wọ́n bílí pé yàn kan tó jẹ́ kinní kan ni. Ìgbà tí wọ́n lè já padà, wọ́n fà sẹ́yìn pé ìyá yìí ibi tó ń gbà irọ́ ni. Dára òun náà já padà sẹ́yìn. Kúrò bá wuyì, ọ̀pọ̀lọpọ̀ wọ́n sá padà tẹ́yàn kí lórúkọ ẹ̀ Lady K, gbogbo wọn sá padà sẹ́yìn. Wọ́n ní pé ní tíyà ìgbé dání ọmọ lukanko, wọ́n rí gbogbo wọn rí pé ní tíyà ìgbé dání irọ́ tó jurọ́ lọ ni. Mr. Ọmọṣẹ́bí, ọ̀gá mi Tualesa, my coordinator, my comrade, mo kí yín. My president, mo kí yín sà. Mr. Fọláwíyọ, mo kí yín.
ẹjọ́ ìyá Onítìrí ó gbé ọ̀rọ̀ bàǹtàbàǹtà ó gbé nǹkan bàǹtàbàǹtà ó fi parọ́ fún wa ó gbé wá tún gbé padà wá. Mo believe pé gbogbo tó ti ṣẹlẹ̀ ó yẹ kí àwọn èèyàn tí wọ́n ti mú àbá wọn tó jára wọn àwọn sọ́jà àwọn tí wọ́n ní wọ́n dáṣọ fún ǹjẹ́ ṣé wọ́n ti ronú bóyá wọ́n ti bú aṣọ wọn lẹ̀ àbáwọn náà fẹ́ jáde. Èmi believe pé gbà tí wọ́n mú wọn ní Ìbàdàn mo believe wípé bóyá wọ́n á lọ attack wọ́n á ba Nàìjíríà yìí gbà yẹn gbọ́n màá mọ̀ pé yes ìyá Onítìrí irọ́ ní Ìgbòho ń pàjáre ìyá Onítìrí wà ń bẹ̀. ntí ẹ lè dá ṣe bàbá làárọ̀ ni ẹ lè dá bímọ tí wọn bá gbé even kẹ́ ẹ má súnmọ́ ọkùnrin tí wọn bá gbé nǹkan ọmọkùnrin sí yín nínú ẹ lè dá bímọ. ẹ ti gbàgbé pé tí ò bá sákọ ni kò sábò tí ò bá sábò kò sákọ bọ́rọ̀ ayé ṣe rí nìyẹn. ẹ̀yin ti gbàgbé ẹlẹ́yìn náà ràn níbo lọ́lọ́run ọba ti rán yín ǹjẹ́ Ọlọ́run wo ló sọ fún yín ǹjẹ́ níbo ló ti pè yín àbí ẹ wá fún mọ̀dàrú. ìyá Onítìrọ̀ ìyá oníjàgbàjàgbà ìyá àzìn àmì gbogbo eléyìí tẹ́ máa sọ tẹ́ máa fi kóòdì sọ gbogbo eléyìí tẹ́ ń wí ó ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá níbi tẹ́ bá wọn délé ni. gbogbo iṣẹ́ tí bàbá wa Gani Alágbàlá Àfọ̀njá tí wọ́n ṣe gbogbo iṣẹ́ tí Almaroof gbogbo iṣẹ́ tí wọ́n ṣe ẹ fẹ́ dànù gbogbo iṣẹ́ tí bàbá wa Jamiu gbogbo iṣẹ́ tí wọ́n ṣe Ọ̀túnba Jamiu gbogbo iṣẹ́ tí Alhaji Nuru gbogbo iṣẹ́ tí wọ́n ṣe ẹ fẹ́ bàjẹ́ gbogbo iṣẹ́ tí authority gbogbo iṣẹ́ tí wọ́n ṣe ẹ fẹ́ bàjẹ́ gbogbo iṣẹ́ tí àwọn ìyá wa Oòduà United Kingdom àwọn ìyá wa Oòduà United States gbogbo àwọn ìyá wa tí wọ́n dì mú ìyá wa Comfort ìyá wa Mrs Taiwo gbogbo àwọn ìyá yẹn tí wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ tí wọ́n gbé Yorùbá nation dání lótìtọ́ ẹ fẹ́ da gbogbo ẹ̀rú gbogbo àwọn tí wọ́n fi taratara gbogbo àwọn bàbá wa àwọn Sami Japa kó ẹ fẹ́ daṣẹ́ náà rú gbogbo ìgbìyànjú táwọn bàbá yẹn gbà lọ́pọ̀lọpọ̀ ẹ fẹ́ sọ di ẹni tó yẹ pé kò mọ̀ ṣe mọ́. ìyá wa Onítìrí ẹ má tún fi ẹnu tàn wọ́n mọ́ ẹ má fi pépà ẹ wò ẹ má fi pépà tàn wá pépà tẹ ẹ lẹ́gbà táàrí gan pépà tẹ ẹ fáwọn ọmọ dání òun dà. ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi ó jẹ́ nǹkan tí mo rorí sí gbogbo tí mo máa ń jókòó sí gbogbo pé ǹjẹ́ tó possible ǹjẹ́ sí nǹkan tá a gbé dání yìí tó possible tí ẹnìkan máa sáà dédé sọ pé òun fẹ́ lọ gbàjọba ó kàn máa tàdédé dé Ògùn State á kàn bọ́ síbẹ̀ pé wọ́n á dẹ̀ lé gọ́vnà láì pé kò sí security ń bẹ̀ láì pé kò sí army àbí ọlọ́pàá ń bẹ̀ tó ń sọ gọ́vnà wọ́n á lé wọn kúrò ní ibi tí wọ́n ti fẹ́ gbàjọba. ǹjẹ́ ẹ jẹ́ ká gbé sí làákàyè ẹ dá mi lóhùn ṣé lè tẹ̀ lọ sí Ìbàdàn níbo nìgbẹ̀yìn ẹ kàn máa tàdédé lọ sọ́yọ́ ẹ máa lọ wò ẹ máa lé ẹni gọ́vnà tó wà ń bẹ̀ ẹ máa lé àwọn chairman tó wà ń bẹ̀ ẹ lè gbàjọba ẹ ṣe wá tó nǹkan ẹ̀yin márùn àbí mélòó lẹ lọ síbẹ̀ tẹ lẹ́yìn àmì èèyàn ọlọ́pàá tí wọ́n wá sọ yín sínú gbèkùn ẹ mọ̀ pé inú gbèkùn lẹ́wà ẹ mọ̀ pé inú ìyà lẹ́wà ẹ ronú pé inú gbèkùn lẹ́wà tẹ bá ronú pé inú gbèkùn lẹ́wà ni ẹ ní tẹ̀lé àwọn ìyá yìí torí wípé ó ti ń dá mi lójú gbagbagbàgbà pé ìyá Onítìrí òun gan ló ṣekú pa Abíọ́lá ó dá mi lójú gbangbangbangba òun ló ti Abíọ́lá débi tó fi rí kú ó dá mi lójú gbangbangbangba òun gangan ló múṣẹ́ Abíọ́lá gangan lẹ̀ wọ́n dá mi lójú gbangbangbangba torí pé ìyàwó ọ̀tá nìwọ o ó dá mi lójú pé wàá lò ó ló ń bá Abíọ́lá ṣe struggle torí pé ìrí tí mò ń rí pé ìwọ gangan ló ṣokùnfà ikú Abíọ́lá ìwọ gangan torí Abíọ́lá gan ti gbọ́ mẹ́sẹ̀jì pé kó lè débẹ̀ ìwọ gangan ló tì í pé ó gbúdọ̀ jẹ́ president yẹn torí in tó ń dán ni wúrà bóyá o fẹ́ jẹ́ first lady kan lè rí ẹ pẹ̀lú ẹ̀ kó máa dán yanyan. mo rí pé ìwọ gangan lẹ́ni àdánù kò sí tó dáwọ́lé from beginning tó ṣe ṣe. Onítìrí ẹ jẹ́ bá mi ṣe ètò yìí kó dọ́dọ̀ ẹ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ jáde fún ẹ̀yin tẹ́ bá máa ràn án lọ́wọ́ láti pé ẹ fẹ́ jáde fún mò ń expect yín torí pé mo rí pé ìwọ gangan ló ṣe yìí fún akú Abíọ́lá wọ́n ní pé o ṣe tí wọ́n á mú ìwé pé olùfẹ́ máa arrest àwọn èèyàn àbí o fẹ́ máa lọ pé torí pé wọ́n sọ̀rọ̀ sí ẹ
ó tọrọ ní babade station wọ́ ló ń ti àwọn èèyàn ló fẹ́ ba ìjọba Tinubu jẹ́ kan wo program mi ìwọ ló fẹ́ ba ìjọba Tinubu jẹ́ ìyá Onítìrí ìwọ ló fẹ́ ba ìjọba Yorùbá jẹ́ ìwọ tó ló fẹ́ mú pé torí pé wọ́n yín sọ̀tì ẹ̀ kí ló tó fẹ́ ba ìjọba Tinubu jẹ́ kí ló tó fẹ́ ba ìjọba àwọn gọ́ọ̀nà Yorùbá jẹ́ kí ló tó lè fẹ́ lé wọn kúrò tó fẹ́ ti àwọn ọmọ ọlọ́mọ sẹ́nu kú gbogbo àwọn fídíòs tó ṣe gbogbo ẹ̀ wà ńlẹ̀ àṣẹ evidence ẹ tí wọ́n náà bá rán àwọn ọlọ́pàá àbò onáyàn wá pé kinní kan ìwọ gan wàá mọ̀ wípé àwọn èèyàn dúró fún ẹ àwọn èèyàn gan rẹ́dì fún ẹ àwọn èèyàn rẹ́dì fún ẹ o fẹ́ kó àwọn ọmọ ọlọ́mọ o fẹ́ kó wọn síta láti lọ máa dà lúrú o fẹ́ máa dà nǹkan rú o fẹ́ ba ìlú jẹ́ ìyá Onítìrí o fẹ́ ba gbogbo nǹkan jẹ́ o fẹ́ ti àwọn ọmọ ọlọ́mọ o tó fẹ́ dà wọ́n sẹ́wọ̀n ẹlẹ́ẹ̀kejì o fẹ́ dà àwọn ẹlòmíì inú àwọn tí wọ́n mú wọ́n níyàwó wọn lọ́mọ kò gbígbọ́ wọn mọ́ ṣé ìyẹn ló tún kù tá a máa ṣe mo rí pé o fẹ́ lu ọpọlọ láti fi gba millions of dollars míì gẹ́gẹ́ bí eléyìí tó gbà tán àbí o tún fẹ́ powó mi wọlé business tó ṣe o tún fẹ́ continue pé ó dà pé kò tí ì já àwọn èèyàn wọn ò tí ì já mo wá rí pé gbogbo yín pẹ̀lú àwọn medias ẹ kò sí èyí tó ní làákà inú wọn láti jẹ́ pé kó ronú jinlẹ̀ torí pé tẹ́ bá ronú ni ẹ mọ̀ yìí pé òótọ́ ọ̀rọ̀ ó korò mo kàn wá fi eléyìí mo fẹ́ fi eléyìí ṣe wọ́nì àbí láti fi sí àwọn èèyàn wa létí òun mo sáré wá láàárọ̀ yìí láti fi sí wọn létí pé ìbádàkẹ́ gbọ́ tó bá dẹ̀ wù yín kẹ́ má gbọ́ torí àbọ̀rọ̀ lásọ fọ́mọlúàbí tó bá dénú àdòdìdí ǹjẹ́ gbogbo eléyìí tẹ́ ń ṣe ǹjẹ́ só yẹ kẹ́ máa ṣe gbogbo eléyìí tẹ́ ń gbìyànjú ǹjẹ́ só yẹ kẹ́ máa wí ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi nígbà bẹ́ẹ̀ ṣe ń fi àwọn èèyàn sí ọgbà ẹ̀wọ̀n àwọn tí wọ́n mú jọ́kè ní àná nìbàdàn Ìgbòho ọmọ aládìkú òun ló ṣe sábàbí bí wọ́n ṣe gbà wọ́n jáde mo wá rí i pé ìyàwó Onítìrí Abíọ́lá igbó tẹ́ ń ṣe ẹ fẹ́ bà ìjọba Tinubu jẹ́ ni mo rí i pé ẹ fẹ́ wó ìjọba Tinubu kọ́ lè máa sọ pé àwọn Yorùbá ló ń bà á jẹ́ gbogbo tẹ́ ṣe fún Abíọ́lá Ọlọ́run bọ̀ ní fún yín ṣe gbogbo ìgbìyànjú tẹ́ ń gbà nìyẹn o tẹ́yìn ò bá mọ̀ yìí pé ẹ̀bẹ̀ nǹkan tẹ̀yìn lẹ pa Abíọ́lá ẹ̀yin fúnra ara yín bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ibi ọ̀rọ̀ ẹnu ẹ̀tàn tẹ́bi tán bàbá ń bàbá ẹ̀yin lẹ ti Abíọ́lá débi tó dé ẹ̀yin lẹ ti Abíọ́lá ẹ tún wá fẹ́ da ìjọba Tinubu rú ẹ fẹ́ ti àwọn èèyàn wọ́n ti sọ fún Abíọ́lá àwọn àfáà sọ pásítọ̀ sọ pé wọ́n lè dé bẹ́ẹ̀ mo mọ̀ pé yìí náà lẹ máa tì wọ́n tẹ́ẹ̀dẹ̀ gbogbo ẹ̀dẹ̀ lẹ́mọ̀ ẹ wá máa ní ẹ̀kẹ́ni kan kí lẹ ṣe à ń pọ́n gbogbo yín lé la ṣe sọ pé orúkọ yín à ń pọ́n orúkọ gbogbo àwọn bàbá yín ọkọ yín lé ni gbogbo àwọn ọkọ yín náà ìwà tó kálukú náà wù sí kọ̀rọ̀ náà dáa tó yẹ pé bá ti ń pọ́n wọn lé ẹ wá fẹ́ fi ẹ̀tẹ́ ẹ̀gẹ́ fi bá wọn wí ẹ wá fẹ́ bà ìjọba bàbá Tinubu jẹ́ ẹ fẹ́ ti àwọn ọmọ ọlọ́mọ síta láyè tó yẹ kẹ́ wà nísì pé kẹ́ wá bí gbogbo yín bẹ́ẹ̀ ti máa parapọ̀ tẹ́ máa gbé bàbá Tinubu jókòó báwo la ti máa kó olóko ẹrú báwo lẹ tẹ́ máa pe àwọn lọ́balọ́ba tẹ́ máa ṣẹ́tù ẹ̀ ẹni ẹ fẹ́ lọ dà lúrú ìyẹn ló kàn gbogbo ẹni tẹ́ bá tẹ̀lé wọn ẹ kó ojú lọ́nà part 4 ní kìí ṣe part 3 part 4 ẹlòmíì apẹ́lẹ́wọ̀n jọ̀bọ lọ ẹlòmíì apẹ́lẹ́wọ̀n jọ̀bọ lọ èmi ò ní sọ ju báyìí lọ ná torí mo ní kíkan wá sí wa létí ọ̀tún ni ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ etí tẹ̀lé fi ń gbọ́ mi kò ní di pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ̀dùmarè nǹkan tí máa sọ ni mo kàn ní kí n sáré wá ni pẹ̀lú ògo Ọlọ́run tó bá tún máa fi di rọ̀lẹ́ màsálẹ́ ẹ tún pàdé wa lórí ètò
eléyìí ni mo ní kí n sọ. Ẹ jẹ́ bá mi share kó kàn lára gbọ̀ngbọ̀ngbọ̀n, kó kan gbogbo wọn pátápátá débi tó yẹ kó ti kàn wọ́n. Ẹ bá mi share káàkiri. Ẹ jọ̀ọ́ YouTube ni, ẹ jọ̀ọ́ ẹ máa follow wa ní YouTube wa ní gbogbo ìgbà. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe síbẹ̀, ọ̀fẹ́ ni subscribe YouTube. Ẹ bá subscribe síbẹ̀, Aluka Adébọ́lá TV ní kẹ́ máa tẹ̀lé ní gbogbo ìgbà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ̀lé Aluka Adébọ́lá TV, Aluka Adébọ́lá TV. Ẹ jọ̀ọ́ ẹ bá wa máa tẹ̀lé ní gbogbo ìgbà. Aluka Adébọ́lá. YouTube kíní wa nìyẹn. YouTube kíní wa nìyẹn. Ẹ bá wa tẹ̀lé, ẹ bá wa subscribe síbẹ̀, so ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ètò. Á tún pàdé pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọlọ́run bá á wà pẹ̀lú wa. Ṣé gan-an kí gbogbo lé.